Yorùbá ti yọ àti ya mọ̀mú o ẹ jẹ́ kí n sọ fún yín torí pé àwọn àgbà wa ti fi dé wa mọ́nú agolo wọ́n ti gbowó ọmọ Fúlàní ló jáde ló ní káwọn tó wá sórí ilẹ̀ yín àwọn ń fáwọn ọba yín àwọn ọba olórí burúkú àwọn ọba tó hàn ní pẹ́ lórí àpèrè bàbá ńlá bàbá wọn tó máa kú dànù tó máa ṣègbè àwọn máa ń fún wọn lọ́wọ́ káwọn tó lo oṣù mẹ́ta oṣù mẹ́rin káwọn máa jù káàkiri bí ejò tó ń gé nírù àwọn ọba yín ti gbowó àwọn ọba alátẹnujẹ àwọn ọba tó hàn láṣẹ mọ́ àwọn ọba tó tírùkẹ̀rẹ̀ kò jó lọ́wọ́ wọn tádé adé ń gún wọn lórí bí ẹ̀gún àwọn ọba wèrè àwọn ọba tí àwọn alálẹ̀ àwọn bàbá ńlá bàbá wọn tó máa fà wọ́n lọ ẹ̀yin ará mi jẹ́ kí n já yín sí wọ́n ti ní orí lẹ́jà tí ń bàjẹ́ àwa kápẹ́ra wa lọ́mọ Yorùbá a kì í bára wa sọ òótọ́ ọ̀rọ̀ kòrò létí wa Ìgbòho jáde lọ́dún mẹ́rin sí nísìn òun fẹ́ gbọ́ ọmọ ìlú mu la o òun fẹ́ káwa Yorùbá lọ o kí làwọn àgbààgbà Yorùbá ṣe wọ́n ti sẹ́yìn odi wọ́n gbé lọ sẹ́wọ̀n wọ́n tún nísìn tó tẹ̀síwá jáde wọ́n ní kó jókòó sí Germany kó máa sọ German ṣẹ́rípa ti ya wèrè àwọn Yorùbá lẹ́rí yẹn o alábọ̀dé oníjẹkújẹ alátẹnujẹ olórí búṣán òun ló pọ̀ jù náà àwọn àgbààgbà wọ́n ń ṣàgbàgbà olórí burúkú ni wọ́n multiplied by olóṣì àwọn ọmọ tó máa délé dè wọ́n lẹ́yìn ọ̀la àfi àwọn àtàwọn ọmọ wọn nìkan ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n ohun tí òye wọn nìyẹn pé àwọn ọmọ wọn táwọn rò pé àwọn ń kọ́wọ́ fún táwọn rò pé máa délé dè wọn Olúwa lè wú èsì gbogbo wọn èmi ni mo sọ bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ nínú Bíbélì Ọlọ́run á wú èsì àwọn ọmọ yín tí ẹ̀yin ń fìyà jẹ àwọn ọmọ mẹ̀kúnnù fún gbogbo owó tó yẹ kí fi tọ́ iléèwé kẹ́ fi ṣomi kẹ́ fi ṣe iná fún wa ẹ̀ ń kó pamọ́ fáwọn ọmọ yín tọ́lọ́run lè wú èsì èmi ni mo sọ bẹ́ẹ̀ Ọlọ́run ti wú èsì ọmọ Sọ́ọ̀lù ọmọ ọba King Sọ́ọ̀lù ọmọ Kíṣì tó jáde láti ilé Benjamin clan tó jáde láàrin ìran Levite àbí bóni Kíṣì tiwa ìran Jacob ọmọ Jacob Ọlọ́run wú èsì gbogbo àwọn ọmọ ẹ̀ so tẹ́ bá nítorí pé ẹ fẹ́ jí owó wa fáwọn ọmọ yín àwọn ọmọ yín ò ní jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá gidi ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ jẹ́ kí mi bá yín òtítọ́ ọ̀rọ̀ àwọn ọmọ Fúlàní tẹ́rí yẹn o wọn ò ní dúró torí pé wọ́n ti rí pé àwọn ọba wa àwọn politician Yorùbá àwọn governors wa wọ́n ti gba bọ̀dẹ̀ tán ọba dẹ̀ gba bọ̀dẹ̀ ọ̀lẹ ni wọ́n èkúté ni wọ́n Mickey Mouse they have no goals they have no balls they have no temerity they have no audacity they have no courage ojo nìyí o ẹ̀yin tẹ́ pẹ́ra yín ní olórí àgbààgbà Yorùbá ojo nìyí Fúlàní apá ẹ rò pé kò ní dọ́dọ̀ yín ó ti ń rúgbó bọ̀ ó máa kàn yálà yà yín wọ́n á gbé yín wọ́n á gbé àwọn ọmọ yín wọ́n á gbé orí ọba ní ìsọ̀kalẹ̀ wọ́n á fi gbé orí wọn dúró àwọn tẹ́ ń lọ jùrù fún Ọ̀jájá Olúbàdàn ẹ̀ ń pe Sultan of Sokoto àwọn tó ń pa yín lẹ́fẹ̀ẹ́ máa kíìsì àsì wọ́n á pa yín kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣe sí Ọ̀jájá Ògúnwùsì Aláàfin of Ọ̀yọ́ kẹ́ tó sọ ẹ̀ lọ bá Sultan Sokoto kò ní da fún yín Sultan ló fi yín joyè ṣé Sultan of Sokoto Ṣètánì of Sokoto òun ló gbọ́ àwọn bàbá ńlá bàbá yín sórí oyè tí gbogbo yín wá dẹrú àwọn ọmọ Fúlàní tá àmọ́ ibi tí wọ́n ti ṣàn wá àwọn Fúlàní tó yẹ pé encroachers ni wọ́n marauders ni wọ́n infiltrate ìlú yín wọ́n ti gba gbogbo north máwọn Haúsá tó nílẹ̀ lọ́wọ́ wọ́n á ti rí pé wọ́n ti parí phase 1 of the jihadist plan agenda wọ́n ń bọ̀ ní south wọ́n ti make sure pé wọ́n ti gbà lọ́ni lọ́wọ́ yín kọ́ọ̀tì Àfọ̀njá kọ́ọ̀tì Galadima torí Galadima fẹ́nu ara ẹ̀ sọ pé òun lòun lọ gbé Buhari wá igbe Ìlọrin yẹn kò ní jẹ́ ti ẹ̀yin Yorùbá ẹ̀yin olórí burúkú Sàràkí kan jáde ọmọ àlè ó lóun máa make sure pé Kwara yẹn kò sí ní part of south west ṣẹ́ni pé olórí burúkú ẹ̀ẹ́dẹ̀ ní Yorùbá ni ó dẹ̀ lórí Ṣọlá kò ní Ọlọ́run ò ní ṣògo fún ẹ Sàràkí ó máa ṣẹ̀sín gbẹ̀yìn ni bí Babangida ṣe wà lórí wheelchair yẹn ìwọ máa gbélé ṣòtẹ́ ni gbogbo ẹ̀yin Yorùbá ṣẹpẹrẹ yín ní elder Yorùbá tí ẹ̀ ń jẹ wá níyà torí pé ẹ ti kọ́ wa pé ká respect ká reference yín ká hallow yín ká honour yín ká dẹ̀ ń ṣe gbogbo ẹ̀
ṣùgbọ́n ikú lẹ̀ náà sí wa mo ní ikú máa bẹ̀rẹ̀ sí ní wọnú ilé yín lẹ́yọ kọ̀ọ̀kan ikú máa gbé yín dè àrùn máa gbé yín ṣanlẹ̀ ẹ máa gbé lẹ́ṣọ̀dẹ fún kẹ́kọ́ sí ẹ ní lójútùú ara yín mọ́. Okay, Sister Blessing. These are our Yoruba elders, our Yoruba visionless, missionless saboteurs. They are kowtowing to the dictates and the mandates of the wicked, cannibal, vicious, Fulani genocidal elements. Our Yoruba. I'm not talking about other extractions now. I'm referring to my Yoruba people. They are saboteurs. They have paid them for our lives. They have sold us to the useless Fulani bidders. Ẹ̀yin ọmọ Yorùbá gidi, ẹ jẹ́ kí n jẹ́ àyín sí Bàbá Tinubu ti bribe àwọn Boko Haram o. President Bola Ahmed Tinubu paid 4.something billion, 4.5 or 4.2 billion to ISWAP, Lakurawazi, Meyeti Allah, and all those useless, unscrupulous elements. They asked for 3.8, yo. They demanded 3.8 from the government of Bola Ahmed Tinubu, 3.8. And when he responded, Mr. Ralph, the president of Nigeria paid 4.something billion. They asked for 3.8. He did not negotiate downward to 2 billion, 1 billion, 1.5 billion. He gave them the 3.8 and added another 700 million. That is our so-called accountant, President Bola Tinubu. You see how useless his brain is working. How his brain is in overdrive of stupidity. He has now become a moron and he's supposed to be an accountant. Accountant my foot. Accountant my foot too. Mr. Ralph, it's not easy to change the presidency like that. And it's not easy to ask him to resign. He refused to resign. And we have a rubber stamp judiciary. They can't ask him to resign or fire him or impeach him. Nigeria has never impeached any of the useless, non-entity, outback illiterate, functional illiterate president. And this one is even worse. It's a dictator. Thank you, Mr. Ralph. He's a dictator. He's a totalitarian. He's a despot. He's a narcissistic individual who cares about nobody but I, me, and myself. Let me now shock you or give it to you free. The Lamido, Sanusi, the generals in the north, they are gathering themselves together. Ẹ̀yin ọmọ Yorùbá o, etí yín mélòó, àwọn generals in the north, wọ́n ti ń gather ara wọn tó ẹ̀yin náà fẹ́. Wọ́n máa surround the whole of Nigeria. Àwọn generals wọ́n wà ní north yẹn. Àwọn gan fẹ́ gbalẹ̀, wọ́n fẹ́ Islamize. Àwọn Lamido Sanusi yín tẹ̀rù kan kàwé, olórí burúkú ni wọ́n o. Jihadists ni wọ́n, fundamental Islamic genocidal element ni wọ́n. Ẹ jẹ́ n tún sọ fún yín. Thank you, Mr. Ralph. It is not going to be sorry. It is going to be face-to-face war. It's going to be a war. A section of a country cannot decide to pummel every other extraction. It is impossible in any reasonable, sensible country. Nigeria is turning into a fracas, free-for-all nation country. And the so-called Fulani in the north, the Fulani that we don't even know where they came from, have now become the landlord. They now want to rule like that emperor, dictator, totalitarian, despot, murderers, genocidal, useless elements. And they expect the rest of us to just keep quiet, accept it, and roll with it. It is not going to be like that. Ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ kí n tún sọ fún yín. Àwọn ọmọ Rivers ti gbé bazooka. Wọ́n ti gbá yẹta jáde. Báwọn náà ready fún Boko Haram. Àwọn ọmọ Delta wọ́n láwọn ti ṣetán
àwọn jọ máa bára àwọn fa yánná yàmá àwọn jọ máa para àwọn nẹ àwọn ọmọ Delta ni ẹ o Asari Dokubo tí bàbá Tinubu fún lọ́wọ́ nígbà kan Asari Dokubo ní tí Boko Haram bá wọlé àwọn máa para àwọn ni ṣẹ́gbọ́n tí mo wí fún yẹn ọmọ Yorùbá Asari Dokubo of Delta ó ní tí Boko Haram bá wọ ilẹ̀ àwọn máa jọ para àwọn ni o ẹ wá bí àwọn lọ́balọ́ba wa àwọn Yorùbá lọ́balọ́ba tó ń dàgbàjọ orí burúkú tó ń dábòlẹ̀ tó ń ṣe patí tó ń márì ìyàwó 6 7 wọ́n rò pé yẹn ló fi ń ṣayé yẹn ló ń pè ní leadership orí burúkú lọ́gbẹ́dá ní ẹ bá mi sọ fún ọ̀nà òun lọ́pẹ́ ní the oracle of the Yorùbá dynasty pé òṣì ló ń ṣe bí ẹran aṣẹ́wó wọ́n á gbé orí àwọn ìyàwó ẹ̀ bọ́lẹ̀ wọ́n á fi ara wọn ṣe ṣèrè dùndùn ẹ fẹ́ dá sí ẹ fẹ́ sọ̀rọ̀ sókè olóyè Ìgbòho ò ṣe nǹkan kan fún kankan nù yín ó fẹ́ gbà yín lánàá ó fẹ́ gbé yín lárugẹ ó fẹ́ ṣe yín lọ́ba ó fẹ́ ṣe yín níjòyè ó fẹ́ ra iyì àti ẹ̀yẹ fún yín bọ̀tọ̀ lórí burúkú yín ẹlẹ́ẹ̀fẹ́ yìí pé ẹni ẹ̀tẹ́ ni yín Fúlàní aṣeṣẹ́gẹ̀ fún yín àwọn ọmọ tó hàn lóríkì wọ́n á la adé yín wọ́n á fọn jọ̀nàjọ̀nà wọ́n á fi wó eyín yín jáde èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín àwọn ọmọ Fúlàní ò ní dọ̀bálẹ̀ fún yín wọn lóríkì wọn ò ní tradition táwọn ọmọ Yorùbá ní adé orí yín náà máa fi fọ́ orí yín wọ́n á máa bá àwọn ìyàwó yín sùn lójú yín kò dẹ̀ sí nǹkan tí bàbá ńlá bàbá yín máa ṣe ó máa ṣẹlẹ̀ sí yín torí ẹ ti gbàbọ̀dẹ̀ Fúlàní máa bá àwọn ìyàwó yín sùn ní ìṣojú yín ẹ máa fẹ́ra fún wọn wọ́n á máa nà yín lẹ́gba pẹ̀lú AK-47 bó ṣe máa rí fún yín nìyẹn o ẹ lọ kọ́lẹ̀ ṣẹlẹ̀ ẹ̀ ní jáde ẹ fẹ́ sọ̀rọ̀ Ìgbòho tó yẹ kó ṣíwájú ológun yín káwa mẹ̀kúnnù àwọn ọmọ aláìní ká tẹ̀lé lẹ́yìn ká máa wọnú igbó kiri ká máa lọ fà wọ́n jáde ẹni kó dúró sẹ́yìn odi ìyà tó máa jẹ yín ẹ ti kọ lẹ́tà sí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ ti kọ lẹ́tà sí yà ẹ máa jẹ gómọ̀ ṣáàdáyà gbogbo agbára tẹ́ni Fúlàní ti rọ́bìṣẹ̀ torí wọ́n ń wọlé wọ́n ń gbé yín wọ́n ti gbé Mẹ́ka ní Èkìtì lọ́dún kan sọ́dún méjì sẹ́yìn ṣẹ́rí tọ̀tẹ̀ yìí wọn ò ní gbé yín gbangba wálíà ló máa ti bẹ orí yín wọ́n á dẹ̀ fídíò ẹ̀ pé kárí wọ́n ti pa General Uba a military man thank you Mr. Nelson welcome they kill a brigadier general like a kill a chicken so who are you Yorùbá obas lágbára kankan ọjọ́ nìyẹn èkúté lẹ́nìyẹn èmi ni mo sọ bẹ́ẹ̀ tẹ́ bá lágbára nà sí Boko Haram kiri yín nà sí Boko Haram o nà sí Boko Haram ká wo nǹkan tí ẹ fẹ́ ṣe pẹ̀lú agbára táwọn bàbá yín tán gbélé yín lórí wọ́n ní kẹ́ lọ sí pẹ̀bí ìmí ń ṣe 21 days when you are supposed to spend 51 days Christopher, your name is supposed to be a Christian. The blood of Jesus will shock you. Christopher Body, the blood of Jesus, the fire of the Holy Ghost will burn you to ashes. Yes, ask your mother to show up her face. Your mother, you useless genocidal element. Yes, your mother and I are 5 and 6. So ìyára mi ẹ jẹ́ fún yín ní ṣọ́kà àwọn general north wọ́n ń bọ̀ ṣé wọ́n ti pìpì ẹ̀yin ọmọ Yorùbá pé ká jáde lógún ká jáde lọ́gbọ̀n àwọn ojo ọba àwọn ojo politicians àwọn wèrè wọ́n pèrè àwọn olówó ọlọ́lá wọ́n pa pín jẹ wọ́n á pa yín dànù tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ wọ́n á pa yín dànù Christopher. Boko Haram will kidnap you, your parents, your brother, your sisters. They will finish you. You are a bastard for a child. If you're actually a Christopher, you are a Christian, and you are that they're killing Christians in Nigeria, you will not be the first person. After they have killed your parents, then they will kidnap you. Is your mother a man? Abdullah Farouk, is your mother a man? If your mother is a man, that goes for me too. So yomi, máa lọ gbáradì o. Àwọn ọmọ Rivers are ready. Wọ́n ti gbé bazooka wọn jáde.
Delta ti ṣetán Asiri Dokubo ó lóun retí Boko Haram. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ńkọ́ ẹ̀ ń dagbádé òṣìkiri ẹ̀ ń gba Ghana must go lọ́wọ́ bàbá Tinubu ẹ̀ ń gbà lọ́wọ́ àwọn Fúlàní ẹ̀ ń pe Sultan of Sokoto kan wá yọjú sí yín ẹ̀ ń pe Gúnmi tó lọ sí Mẹ́kà tán lè padà sẹ́ni pé lórí burúkú ni yín Gúnmi tán lè padà ní Ghana òun lẹ́yìn gbà dání aṣọ lórí burúkú pọ̀ nù yín aṣámukú mẹ́kọ̀ọ́ pọ̀ nù yín aṣọ máa lé pọ̀ nù yín ẹ̀rọ alẹ́ jókòó sórí àpèrè bàbá yín àwọn bàbá yín ló máa yọ̀ yín ló máa gbé yín kúrò lórí àpèrè Adérẹ̀mí Adérẹ̀mí Olúbùṣe Síjú Adé Olúbùṣe the second abayíjà gbogbo ẹ̀yin ọba tẹ́ gbàbọ̀dẹ̀ tẹ́ ń gbowó lọ́wọ́ Fúlàní tẹ́ ní kó máa lọ pa wá nínú oko gbogbo yín lẹ máa kú kóró èmi ni mo sọ bẹ́ẹ̀ ikú gbóná lẹ máa kú àwọn alálẹ̀ ń pìpì àìkú yín àwọn alálẹ̀ wọ́n ń pìpì àìkú yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ̀yin fẹ́ máa pa àwa jayé ẹ̀yin lọ́lọ́run máa fi ṣe ètùtù fún wa tá máa fi lọ sí ilẹ̀ wa ẹ̀yin ọmọ Yorùbá ògidì níbo náà fi jẹralismo yín sí Ìgbòho ní jẹralismo yín o Ààrẹ Ọ̀nà Kakanfò rẹ́dì láti dìde òun ló yẹ ká máa pè ní ọ̀lẹ àfàjò ọ̀lẹ Ọ̀nà Kakanfò ọ̀lẹ ní ẹ́ àwọn ọmọ Asiri Dokubo wọn ò gba permission lọ́wọ́ ẹni bákà gọ́fọ́mẹ̀ntì ṣáwọn ọmọ Boko Haram wọn gba mandate lọ́wọ́ yálàyà bàbá Tinubu kan tó máa pa wá àwọn ọmọ Rivers ti gbé ọta jáde ipe tí wọ́n bá wọlé tí àwọn àjọ wọlé tí ara wọn ni àwọn àjọ wọnú ara wọn ẹ̀yin Yorùbá ọba níbo lẹ wà ẹ̀yin ọjọ́ burúkú ojú ọ̀lẹ àfàjò kẹ máa ṣe pati kẹ máa fẹ́ yàwó nìkan lẹ mọ̀ ẹ̀ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá àgbà òṣì nìyẹn àgbà kẹ́ni má nìyẹn ẹ̀yin lọ́lọ́gànjọ́ òru arósọgbà má balẹ̀ ọ̀tọ́lọ́ máa fà mọ́ yín ya Olúwa máa tún yín sí hòhò ọmọlúàbí kó tó yọ̀nà náà yín tó lórí burúkú nìyẹn wọ́n lọ fẹ́ pín Nàìjíríà sọ́nà mẹ́ta àti sáré àti kọ lẹ́tà sí United Nations Yorùbá Global 1000 has written United Nations African Union NATO that Nigeria cannot be divided into 3 extractions. We are more than 7 extractions in Nigeria. We are not going to be divided into 3. Oduduwa nation wants to stand by itself. We are not going to have any appendage. We are not going to have any attachment. We are going solo. Fẹ́ni kọ́kọ́ pẹ̀lú wa. Àwa ọmọ Yorùbá òkìtì. Àwa la fẹ́ dá dúró. Kọ́ ọmọ Igbo dá dúró. Kí Akwa Ibom dá dúró. Kí Benue dá dúró. Kí Plateau dá dúró. Kí Hausa dá dúró. Tí ìjọba fẹ́ dá dúró, they can be my guest. But pé àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Odùduwà, a máa tún sọ̀rọ̀ kan mọ́ di wa. Irọ́ lẹ pa o. Ẹ yá tètè máa pariwo sí United Nations. Ẹ máa pariwo sí NATO. Ẹ máa pariwo sí African Union. Ẹ pé Mahmoud Ali Yusuf àbí Yusufu of Djibouti òun ni chairperson o. Ẹ yá sọ fún ọmọ Yorùbá, fẹ́ attachment o. Fair appendage. We do not want any appendage. We want to go solo as a sovereign nation, as an autonomous nation, as an independent nation, to go and determine our destiny and to plan our own future. We don't want any appendage, any attachment. Abdullah, I did not invite you. So you can get your bloody self out of my program. I can shout as much as I want. It is my voice. So get out and be gone. I know you are a Muslim, and most of you are killers and murderers. You are probably one of them. You are probably a Boko Haram. Ask to go and kill other extractions. The killing is in your blood. So get out of my program. If my listeners are scared, they will tell me. I have had over 400 messages, and they still come. So get out. Àròlé Okunṣẹ́lúwa o, a máa gbàlú ìbá mi sọ fún wọn yí pé àwọn general ní north wọ́n ti ń kóra wọn jọ wọ́n láwọn ń bọ̀ káwa ọmọ south pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ká gbéra ká dìde ní àwọn ọmọ Rivers ti ready wọ́n ti gbé ohun èlò jáde Asiri Dokubo lóhun ready fún wọn ṣáàbọ̀ ọmọ Yorùbá máa ganu kalẹ̀ a máa jẹ́ kókó wa lẹ́rú lórí ilẹ̀ bàbá wa
bá mi gbé bá mi pín àrólé bá mi pín pé àwọn náà ready ń tó bá máa gbà la máa fi fún ajá tó wọlé ẹkùn ni ọ̀rọ̀ Boko Haram máa jẹ́ ìsìn òun kọ́ máa wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ni àwọn tó wá wọn ò ní padà lọ pẹ̀lú ara rẹ̀ ẹ pé àwọn jagunjagun àwọn ọlọ́dẹ kan dìde kan má gba permission lọ́wọ́ bàbá ńlá bàbá ọba kankan àwọn ọba ti tà wá wọ́n ti gba bọ̀dẹ̀ àwọn ọba Yorùbá ti gba bọ̀dẹ̀ àwa náà ò ní gba permission Boko Haram ò gba permission kó tó máa pa wá gbogbo ń tabá ní oníkà fi defend ara wa bẹ́ẹ̀ ni o bá mi pín àrólé bàbá tẹ́ntẹ́n bá mi sọ fún àwọn ọmọ Yorùbá sẹ́ pé gbogbo ń tọ́ bá ní tó ń pè ní agbára gbogbo ẹ̀ ní káwọn náà pé dání ó ti di wóró sí wóró ń tó bá máa gbà òun la máa fi fún kì í gbọ́dọ̀ eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni kò sí tó máa ṣẹlẹ̀ ọ̀run ò ní jábọ́ tá a bá bá Fúlàní fà á bá wọn wọ nínú ìtàn bá bọ̀ yìí kò sí ìdákẹ́ kankan mọ́ a ti jọwọ́ ṣòkòtò kan náà wọ́n bá lọ́lọ́rí burúkú ní àwọn tí wèrè wà nínú ilé wọn wọ́n á rí wèrè títa ó ju ti àwọn lọ ẹ bá mi sọ fún wọn o yes Christopher Bod your grandfather have sold their lives to the killers your grandfather is a man of perdition Belial's son and you are a bastard boy. I'm asking for the blood of Jesus to shock you and shock your grandfathers. Omali. Yes, Abdullahi. Farouk. Your descendants are killers. That's why we will get you out of our land. Abdullah Farouk, your great-great-grandparents, they are murderers. They knew you all over the world. That is why nobody wants to have anything to do with the Fulanis. Dirty, stinking Fulanis, sleeping with cows, bestial encroachers. Bẹ́ẹ̀ni o, àròlé, ó yé wọn pé àwa lálẹ́dẹ̀, àwa lálàṣà. Wọ́n ti try ẹ̀rí, wọ́n ti tẹ́, wọ́n máa tẹ́ lọ́tẹ̀ yìí, wọ́n ò ní dùn ọbẹ̀. Bá mi fi jíṣẹ́ fún wọn pé ọmọ ọkọ làwa, àwa jẹ́wọ́ ọmọ ọkọ yẹn fún wọn. Tán bá láwọn ya wèrè, wọ́n á rí tó ju wèrè lọ, wọ́n á rí wèrè pé, wọ́n á du kọjá Sambisa, àwọn olórí burúkú. Ẹ̀yin àgbààgbà Yorùbá, ojú yín máa tọ́já o. Tẹ́ bá kọ̀ tẹ́lẹ̀ ní sọ̀rọ̀, tẹ́ bá kọ̀ tẹ́lẹ̀ ní get ready láti bá Fúlàní wọ ṣòkòtò kan náà. Fúlàní máa gbé orí yín sọ̀kalẹ̀. Àwa tá máa jẹ máa ya máa yè tọ́ra wa máa délẹ̀ lérí ẹ̀yin lẹ̀ ní bá wa débẹ̀ tẹ́ bá lẹ̀ dídá sí ẹ̀yin olóbù ṣán. Ẹ bá mi sọ fún bàbá Tinubu ọmọ onínàkúnà kó yẹ náwó wa o 3.8 million ní Boko Haram ní ISWAP béèrè 4.5 ní bàbá Tinubu fún wọn amukumẹ́kọ bàbá onínàkúnà ọmọ àlè ọmọ akúṣẹ̀ tó délé owó tó ń tẹ̀lé ọlá bàṣubàṣu ẹ ti mọ̀ pé bàbá Tinubu ò rówó rí gbogbo ayé wọn ló fi ń wọ́wọ́ kiri tọ́n bá ní kọ́ ọmọ wọn lẹ̀ wọ́n múlẹ̀ láti rówó tọ́n bá ní kọ́ máa ya wọn sílẹ̀ wọ́n máa ya wọn sílẹ̀ láti lè ṣe ọdún mẹ́jọ bàbá olóbù ṣán àwọn bàbá òṣì. Christopher, your mother is worse than Jezebel. She's the wife of Satan. Your mother is the wife of Satan. That is why with a name like Christopher, you are still acting like a mad boy. Ẹ ṣe mi Sálàdé Olúwagbéyínká ẹ bá mi pín kó dọ́dọ̀ jaga rubbish jaga bandit jaga nonsense ìgbà àwọn Fúlàní tó ń kọ́wọ́ fún wọn láwọn bá gbé àwọn máa kidnap ẹ̀ ó sì jókòó Ìgbòho tó máa fà wọlé tẹ́gbẹ̀gbẹ̀rún máa tẹ̀lé lẹ́yìn ká máa lọ tún wọn ká nínú igbó wa ó gbé sẹ́yìn odi ṣé ìṣèyí ọmọ ẹ̀ ló fẹ́ gbèjà ṣé ìṣèyí ni bàbá Tinubu fẹ́ gbé bàṣúkà sí lọ́wọ́ ṣé ìṣèyí ni bàbá Tinubu fẹ́ gbé AK-49 AK-51 lé lọ́wọ́ bàbá oníkòmọ́kòtọ̀ àwa wí tán Ọlọ́run ló kàn ó ti kàn yín sí ọmọ kàn yín mọ́ giri ó ti kàn yín sí ọmọ kàn yín mọ́lẹ̀ tí ẹ bá dìde ẹ ṣe what is needful if you refuse to do what is needful bàbá Tinubu ẹ ti kàn dín nídìí yọ ẹ jẹ dọ́ǹkì yín ẹ mú tọ́ yín nínú ìtẹ̀ bàbọ̀ yìí ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ bá mi pín gbogbo àwọn
bàbá Olúbàdàn ẹ wọ orí oyè kò pósù kan ẹ ti ń pe sultan kó wá sọmọ àlè ní yín ni sórí àpèrè bàbá ńlá yín tẹ wà mẹyìn wọ́n ṣépè fún yín ni ẹni tó gún wùsì ìwọ ń lọ dọ̀bálẹ̀ ó ti disgrace rẹ tó ó ń lọ dọ̀bálẹ̀ fún ṣètánà Sokoto ẹ ń pe Gumi wọlé ó wá yẹ sẹ́ẹ̀tì yín wò ni bó ṣe máa pa yín. Abdul Farouk, your mother is a nonsensical mother to have given birth to a bastard like you. Abdul Farouk, you're a bastard. Yes, if I'm a witch, your mother is a wizard and your father is a bastard. Yes, your great-grandfather sold us for chicken feed, but his life is decadent. Ẹ̀yin ọmọ ìyá mi, àwọn ọmọ kìrìsìtẹ́nì kan wá orí program wọ́n dẹ̀ láwọn ọmọ Nàìjíríà kìrìsìtẹ́nì lọ porúkọ wọn àfi tó bá ń lórúkọ ẹ bá mi pín sọ́jà ayé fáwọn politician olóbùsàn tó kàn collect owó ẹ sọ fún wọn pé ikú ti dé sí ẹnu ọ̀nà wọn ẹ sọ fún àwọn lọ́balọ́ba ìjòyè níjòyè pé tó bá dákẹ́ pinrin àròlé pé tó bá dákẹ́ àá jẹ́ kí Fúlàní kó fi wọ́n ṣe súyà àádáṣì Fúlàní láwọn olóṣèlú olórí burúkú àwọn tó kọ̀ wọ́n láwọn ò ní jà fáwọn ọmọlẹ̀ wọn àwọn ọmọ ìbátan wọn àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀jẹ̀ ẹ láàgbé wọn àwọn fún ara wa àáǹdì wọn over pé kí Fúlàní má gbé wọn lọ tó bá jẹun tó fẹ́ nìyẹn ẹ bá mi sọ fún wọn o àwọn general north wọ́n ti ń form coalition wọ́n fẹ́ yabo orílẹ̀-èdè Lamido Sanusi olórí burúkú tó gbá kìsà sórí tó lóun wétọ̀ bá ní ó wà nínú wọn o Galadima wà nínú wọn o yes brother Lucky, it is going to be fire for fire. They slap us, we wound them. They slap, we retaliate 3 times over. Ẹ bá mi sọ fún wọn, we are not going to turn the other cheek any longer. Ẹ bá mi sọ fún wọn pé from now on, it is going to be fire for fire. They shoot at us, we retaliate 10 times over. Thank you, Mr. Lucky. We are not going to surrender. We are not going to relent. And we are not going to quit. We are in it to win it. Ajama kojo ni so sira won ni. O ti di woro si woro. Gbogbo eyan mo Yorùbá te support Showtime din kò sí genocide, kò sí gbà pàápàá jùlọ ẹ̀yin ọmọ Mùsùlùmí. Shame on some of you, shame. Ẹ̀yin tẹ́ fẹ́ bá Fúlàní ló máa pa yín. Èmi gan mind kí Fúlàní tẹ́ gbé yín lọ. Ẹ̀yin ọmọ Mùsùlùmí tẹ́ ń support wọn kàn pa yín kẹjọ máa lọ. Kàn pa yín kàn máa kó yín lọ. Olórí burúkú kan náà ni gbogbo yín. Bó ṣe ń dé yín lọ́wọ́ làwọn brother yín olórí burúkú nínú ẹ̀sìn ló ń bòrùka. Bàbá Tinubu fún wọn ní 4.5 when they ask for 3.8. Torí náà olórí burúkú Mùsùlùmí ló pe rẹ̀. Wọ́n dẹ̀ níyàwó àwọn máa bá pa. Síbẹ̀síbẹ̀ olórí burúkú ó ń dance to their tone, kissing their asses. Àwọn bàbá òṣì, àwọn bàbá amukumẹ́kọ, àwọn bàbá tó fi ń ṣépè, àwọn bàbá àdánù, bàbá òfò. Ẹ sọ fún wọn pé there is no reconnaissance, kò sẹ́ńtọ́ máa sá fún wọn kankan mọ́. Àwọn ọmọ Rivers ti ready, Asari Dokubo ti ready, àwa náà ti fárígá. Ohun tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀, tọ́run bá máa wó kówó, ó máa jọ wó ní gbogbo alórí ni. Bẹ́ẹ̀ni o, not only Donald Trump, Australia is welcomed, Germany is welcomed, Canada is allowed to come because it's useless marauders and crushers. They're getting on our nerves, on our last nerve, and it's not going to be business as usual. I don't care how long they've been there, they will be flushed out. That's how they're looking like mad people. Stinking, dirty, mad Fulanis. Children of perdition. If you want to kill your children, kill yourself, kill your children, leave us alone.
and get the hell out of our face. And I remember me paying or me to buy law. Thank God it is Friday. I want you to go and have a peace of mind, a rest of mind, and go out and prosper and socially be. But it's not going to be business as usual. I ti jọ̀wọ́ ṣòkòtò kan náà nto ba ma de ko de. Ẹ̀yin bàbá ta rò pé bàbá ni apànìyàn ni. Tẹ́ bá lẹ ni dasin tó wà lẹ́yìn. Fúlàní ló máa pa gbogbo yín. Fúlàní apa yín sọ yín di suya. A ṣata wẹ́wẹ́ sí pẹ̀lú àlùbọ́sà. Anu yín jẹ woro mu ní àgbà òṣì. Àgbà òṣì ni yín. Àgbà yín ò lè dalẹ̀. Ẹ lè kú síbi tá sọ yín wà yín bàbá rádaràdà rédèrèdè. Tá ń jẹ́ ká máa pọ̀jù ojúlówó àwọn ọmọ yín. Àwọn ọmọ tó máa ṣe lédè instead ọ̀rọ̀ lẹ kójọ ẹ fi lé ayé kọ̀rọ̀ jọ ẹ̀yin kọ́ lẹ máa jẹ́. Olúwa ti pè yín lórúkọ tẹ́ jẹ́ olólórí burúkú ni yín o ẹ fi lé ayé kọ̀rọ̀ jọ ẹ kò mẹ́ni tó máa jẹ́ sọ ẹ máa kójọ ẹ kójọ. Àwọn ọmọ mẹ̀kúnnù tẹ́ ń fìyà jẹ àwa la máa jogún ẹ̀. Olúwa máa waste yín ni like tissue paper and then dump you in the Atlantic Ocean. Ẹ̀yin olórí burúkú bàbá òṣì ní àgbà òṣì àgbà kàsọ́yìn. My people, thank you for your encouragement, for your upliftment. I'm blessing God to bless you. Thank you for your empowerment. When I come out to speak to us, I get accelerated. The adrenaline, it flows. And thank you. Have a wonderful weekend. And God bless you. Stay blessed in Jesus' name. Amen. Bye-bye. Ẹ káàbọ̀ padà lórí ètò Alva. Báwo lẹ ṣe gbádùn ẹ̀ sí? Báwo lẹ ṣe jẹ́ sí? Báwo lẹ ṣe rí sí? Ẹ wá ra fìlà ọ̀tọ̀ gèlè. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi ra fìlà Queen Asiri. Ní bá wọn dé fìlà bànújẹ́ láyé yìí o. Fìlà Queen Asiri ó ti tán o. Mi ò dé order fìlà yẹn wọ́n kò mọ́ jà fún mi ni. Kódà mo ti sọ fún wọn pé kí ló dé? Mi ò order fìlà yìí náà. Fìlà yẹn ló kọ́kọ́ tán. Orí Asiri ìyàwó Ọọ̀ni of Ifẹ̀ orí owó ni. Torí mo forí ẹ̀ tajà. Mo ṣe ní ẹ wò Queen Asiri lélẹ́yìí. Ó lọ ní bí àkìtẹ̀ tó wà mìíràn àwọn fìlà bí kí tó sọ ní Queen Asiri. Eléyìí ni mo sọ ní Lady K. Òun náà ti fẹ́ tán. This is Lady K. Lady K cap. Ṣé ti rí báyìí? Ó ti fẹ́ tán o. Ẹ̀yin tẹ́ bá like ẹ screenshot ẹ send ẹ sí WhatsApp mi. Mo ń bọ̀. Tẹ́ bá ti like ẹ kọ ra bá mi screenshot ẹ send ẹ sí WhatsApp mi. Àṣàkẹ́ TV. Iṣẹ́ àti àṣà. Àṣàkẹ́ TV òun lélẹ̀. Ẹ̀yin tó bá yẹ pé gèlè Àṣàkẹ́ lẹ like. Àṣàkẹ́ rè. Àṣàkẹ́ TV. Ẹ wo bó ṣe tight dáadáa. Fìlà yóò tight ó dẹ̀ thick. Àsìkò tútù ẹ máa lò. Àsìkò tí òsò tútù ẹ máa lò. Tẹ́ bá ní irun náà ẹ lò. Tẹ́ bá ní irun ẹ lò. Ní fìlà tẹ́ ẹ wò yìí. Òun náà ṣì kù bí kọ́lọ̀ mélòó kan. Ó ṣì kù bí kọ́lọ̀ mélòó kan. Queen Mariam náà òun náà olórí ajé wọ́n bo Queen Mariam náà. Queen Mariam lélẹ̀ ẹ jẹ́ bá mi share ètò ìpàkọ́ gbọ́ shoot lọ́rọ̀ Lady K. Queen Mariam ẹ wo please yẹn ṣe sẹ́ àbẹ̀wò pé bí Queen Mariam ìyàwó Ọ̀jájá bó ṣe máa ń wé gèlè lélẹ̀ ẹ̀yin náà ẹ wo fìlà yẹn náà bó ṣe ní kọ́lọ̀kọ́lọ̀ àwọn fine colour wọ́n dẹ̀ ti fẹ́ kó wọn náà tọ̀bọ̀ sáwọn kọ́lọ̀ ẹ̀ ṣì wà torí mo ní tó pọ̀ mo kó wọlé ó pọ̀ dáadáa torí mo mọ̀ pé yes ó mú yes ó gbá ski ẹ̀yin tẹ́ bá ti fẹ́ ẹ screenshot ẹ send ẹ sí WhatsApp mi ẹ wo another colour ẹ̀ tún lélẹ̀ no àwọn gèlè yìí sẹ̀ fìlà yìí ó gbá ski Yorùbá nation yìí ti gbogbo wa ni ọmọ ló sexy ẹ wo Mariam bó ṣe sexy Queen Mariam lẹ wò yìí ó sexy àbí ó sexy ó dúró re àbí ó dúró re ẹ̀yin tí bá ti gbé show yẹn má bínú mo bẹ̀bẹ̀ o ẹjọ́ torí Ọlọ́run o ṣé ti rí wípé sexy ó dúró re fìlà ti wà
ó wọlé bíbà gidi mo díjú sí wọlé ni kí ló kàn mí wọ́n ti gáṣà kẹlẹ́díkèlè ti lọ òtítọ́ ló bá lè kéyọ́ ẹ ṣàjẹ́ ká máa ṣe dáadáa ẹ wò ó ṣẹ́ ti rí Queen Tóbi lélẹ̀ kọ́lọ́kọlù ẹ̀ wà Queen Tóbi tẹ bá fẹ́ black ẹ̀yin tẹ bá rí black ẹ̀ lórí mi tẹ bá ní àlédíkè mo fẹ́ bá fìlà orí ẹ̀ tí máa sọ pé ó ti tàn òun rèé o òun nìyí o Queen Tóbi rèé o Queen Tóbi lélẹ́yìí o Queen Tóbi lélẹ́yìí lélẹ́yìí Queen Tóbi lélẹ́yìí lélẹ́yìí Queen Tóbi lẹ́wò yẹn another type tún lélẹ́yìí ṣé gbogbo àwọn fìlà yẹn ló ní fóòmù nínú lè wọ́ kẹ́ fìlì òtútù láéláé tó òtútù bá tún wá lọ tó ẹ̀ tún gbádùn ẹ̀ ń lò pẹ̀lú native tó bá ti dàsìkò sọ́mà ẹ fi lo native dáadáa owó ní ẹ tún wo eléyìí náà ẹ wo bó ṣe fine bó ṣe mu kọ́lọ́kọ́lọ́ ẹ wà fìlà wà ẹjẹ bá mi ṣí ẹ má gbàgbé a ní ẹja gbígbẹ Thailand fish ńláńlá ṣẹlẹ́ja tí mo ní sìn how I wish pé o gba àwọn mọ́mí tó bá mi ra 4 set yẹn wọ́n bá ní ọjà ráǹsì ni Thailand fish yẹn tóbi mi rí kékèké inú pálí yẹn tí mo fi páàkì ẹ̀ tán kódà mi lè páàkì ẹ̀ ju mẹ́ta lọ sínú láìlọ́ọ̀nù ńlá Thailand fish yẹn tóbi bákan náà dẹ̀ la ní òpòròkò tó gbáski tó fine dáadáa ẹ wo eléyìí náà ẹ wo fìlà yìí kì í ṣe dáadáa ó ní bò ọ̀gbọ̀nlọ́ ti tán ẹ̀gúsí ti tán irú ti tán kọ́lọ́jà rówó ṣòwò ká lè máa kó wọlé púpọ̀ owó ní ṣẹ́tírí ẹ bó ṣe fine kọ́lọ́kọ́lọ́ ẹ wà gbogbo àwọn fìlà mi ló sexy ló pretty eléyìí báyìí sí ẹyọ kan ìṣoṣo yìí lélẹ́yìí kù ẹyọ kan ṣoṣo yìí lélẹ́yìí kù but another design tó ti dé tí bá ṣe mistake kọ́sọ́ tún ti pè pọ́jà wà bí tún ti dé báyìí ẹ̀yin tẹ́ bá fẹ́ ra díjà ti dé díjà ti wà ọjà yẹn mo ti wọ̀dọ̀ last ó dé ẹ̀yin tẹ́ bá fẹ́ ra díjà apps ó ti wà lédíkè náà ti ní èmi náà ti ń ta díjà gbogbo lówó lọ́mọ kí ló kè mí gbogbo lówó lọ́mọ látilẹ̀ mo sọ fún yín kò sí tèmi ò tà rí mo tó ń jẹ rí ṣọwọ́ lẹ́lọ̀ lẹ́jẹ̀ owó rẹ̀ ṣẹ́ ti rí ẹ bó ṣe fine kọ́lù ẹ̀yìn ọ̀kan ìṣoṣo yìí ló ṣẹ́kù but another design ó dé tá bá ti clear wọlé ẹ̀rí but another design tó dé yẹn kò ní bò but ó ní kíní round báyìí round ní títí ẹ̀ so ìyẹn náà ti dé báyìí ṣẹ́ ti rí báyìí ẹ bó ṣe fine ẹ wò ẹ̀yin náà ẹ wò ó mú àbí òwò ó fine àbí ò fine ó fine so ìyẹn náà wà so èyí tẹ́ bá fẹ́ ra custard 3-in-1 àsìkò tútù la wà yìí custard wà ògì wà ògì 3-in-1 tó ní sugar tó ní milk ó wà tapioca ó wà gbogbo lọ́wọ́ pick milk powder milk ó wà ginger ó wà àwọn expression I just dey happy because àwọn jàmí dey successful àmọ́ àwọn tó ń gbọjà wọn lọ́nà Ọlọ́run bá yọ mí jẹ́ àwọn tó dẹ̀ ń ṣẹlẹ̀ sí kọ́ ló bá mi di fún wọn òun rèé ṣe ti rí ẹwẹ́lẹ́ bóyá sexy ó dẹ̀ pé rẹ̀dí wáìnì ni not red bí tomato red dẹ̀ ní ẹyọ kan tó ṣẹ́kù lélẹ̀ ṣe ti rí báyìí ṣe ti rí bẹ́ẹ̀ yẹn so àwọn expression lóríṣiríṣi àwọn nǹkan èròjà irun lọ́pọ̀ yanturu ó ti wà àwọn wig new design ó ti wà new design wig ó ti wà another fìlà tún lélẹ̀ ṣẹ́rí fìlà yẹn pọ̀ mi ò fẹ́ kí program yìí gùn àwọn fìlà yẹn pọ̀ lóríṣiríṣi ẹ gbé different design bó ṣe hàn látẹ̀kọ́ mi ò dẹ̀ tí show half
bákan náà Auto Gele àrólé Oòduà òun lórúkọ gbogbo Auto Gele wa sherry cap tó ẹ̀ṣẹ̀ dé yẹn ìyẹn ní Jagaba torí pé kiri cap yẹn ó Jagaba nìyẹn so Auto Gele wa ó wà lóríṣiríṣi àrólé Oòduà lásán gbogbo Auto Gele wa so ìtẹ́ bá fẹ́ ra Auto Gele iṣẹ́ sọ fún mi pé fẹ́ ra àrólé Oòduà wà máa ta fún yín àwọn pípọ̀ yà fẹ́ kú síbi lọ́rùn pé ọwọ́ burúkú lọ́wọ́ ẹjọ́ tó ṣe fìfì làwọn yìí kí tó máa lọ ẹnu mi ò ní pa mí kẹ́nu mi bá pa mí o kẹ́nu mi bá ṣekú pa mí torí ẹnu òròfo ló pa òròfo kẹ́nu tèmi bá ṣe pa mí mò ń sọ̀rọ̀ láwùjọ èèyàn ẹ tún wẹ́lẹ̀ fìlà yìí mo fẹ́ mú kan bẹ̀ bọ́ táwọn èèyàn rọ̀ ṣí ẹ̀ kò wá jẹ́ kó yá mi lára láti mú bẹ́ẹ̀ pé tó bá lọ tán bóyá tí bá ti ra àwọn another set ẹ̀ ni màá mú tọ̀dọ̀ mi ẹ̀ wo fìlà yìí fine girl Queen Mariam ó fine girl ló kọ́ ọmọ ọlọ́run bí tí ìròyìn ò ń ṣe ó yá ẹ wò ẹgbà yìí yẹ̀ wò oyin mọ́mọ́ bẹ́ẹ̀ eléyìí náà sì kọ́lọ́kọ́lọ́ ẹ̀ wà so àyè tẹ bá fẹ́ ra fìlà wà lóríṣiríṣi bí o lè ṣó fìlà tán ẹ jẹ́ tún ṣó yín ní díẹ̀ sí pé wọ́n máa pe díẹ̀ sí tàbí lọ bọ̀rọ̀ nìyẹn so àyè tẹ bá fẹ́ ra ẹja a ní Thailand fish ńláńlá kọ̀ọ̀kan tó mẹ́ta ló wà nínú páàkì ẹ̀ a dẹ̀ ní ẹja àrọ̀ gbígbẹ gígé tó yẹ pé àárín ni gbogbo ẹ̀ àárín ni tó ti gbẹ dáadáa tẹ́ bá kó sómi gbígbóná máa wú mo ní tí mo páàkì ní 10 mo ní tí mo páàkì ní 20 bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni bákan náà dẹ̀ la ní ẹja òpòròkò panla ọsàn gbogbo ẹ̀yin tẹ́ tí ń pè mí fún panla mo ti lùzì nọ́mbà àwọn èèyàn again mi mo tó ń ṣe fóònù mi gbogbo ẹ̀yin tẹ́ pè mí fún panla tẹ́lẹ̀ tí mo ní kò sí panla ọsàn ti wà báyìí sí panla ọsàn ó pòròkò ó ti wà ẹ wo ilé báyìí kọlọkọlọ ẹ wà ẹ wo bó ṣe fan ẹ wo plate ẹ bó ṣe set ẹ wo ìdá yìí pé ṣe lọ́wọ́ gèlè ẹ wo ìdá yìí pé ṣe lọ́wọ́ gèlè ṣẹ́tìrí so gbogbo ẹ̀ ló wà lóríṣiríṣi èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́ Olúwa the baby of Odùduwà nation bákan náà gbogbo ẹni tó bá fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Bar agbójẹ̀dí wà báyìí gbogbo àwọn tí mo jẹ lágbójẹ̀dí mo ti sẹ́ẹ̀dì ẹ̀ bí ìjẹ́dìbọ̀dì lọ́jà àgbo so gbogbo ẹni tó bá nídìí agbójẹ̀dí ẹ pè mí ó wà available ẹ̀yin tó bá ní títí tí abetis ti máa ń pa wá àsìkò tútù làwà yẹn dóbò bó bá ṣe wù yẹn gbádùn ẹja ayé yín tí àwọn yín bá fi yín ṣakọ ẹ kìyàwó láńlọ́ọ̀dù yín mọ́lẹ̀ ẹ wo tó bá níta lónìí kẹwàá wò ẹni Lady K ni bó jẹ́ sẹ́kẹ́tìrì yín níbi iṣẹ́ ẹ bọ̀ sí fún tó bá ní kí ló sun yín sílẹ̀ ẹni Lady K ni bó bá jẹ́ ìyàwó dírẹ́fà yín ẹ bọ̀ sí fún tó bá ní kí ló ṣẹlẹ̀ ẹni Lady K ni o Lady K ló ṣe nǹkan ẹni inú ọdún kó forí sọlẹ̀ Lady K ṣe nǹkan kò gbà kò dìjà lọ́rọ̀ tó wà lẹ́yìn ẹ̀yin tẹ́ fẹ́ ra sẹ̀mó epo pupa 4 litre wá ti fẹ́ tán ìfà àtẹjọ́ bí lójú o ẹ ṣàjẹ́ kí wọ́n máa ṣe kiri kíkọ́ ra máa dúpẹ́ lọ́wọ́ yín wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ láìsàn fàdà wa ó ti tán irú finally mi ò ní wá ayé tì kọ́ lọ wá ṣe ìyanu ká lòdù ẹ̀ wọlé dáadáa ó kẹ́ pé orí omi máa ń pẹ́ 3 months lórí omi pléènì kẹ̀dẹ̀rẹ́ owó táwọn yẹn máa ń gbà owó wọn yẹn ti pọ̀ jù bọ̀tọ́ lọ́ra jẹ̀rẹ̀ ara ẹ̀ ọlọ́run wà láàyè so sẹ̀mó wà wíìtì wà gódìmọ̀ wà maggi náà chicken wà àwọn tomatoes wà àwọn rice flour fufu flour àgbàdo flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ èlùbọ́ iṣu yellow gàrí white gàrí ó wà èyí tẹ́ bá wà ní Canada ewédú wà ẹ̀fọ́ wà fẹ́yìn tẹ́ bá wà ní Canada ewédú wà ẹ̀fọ́ wà
fine ewédú mi yẹn dẹ̀ yọ̀ gan because mo mú lọlé mo sè bẹ́ẹ̀ tẹ́ bá ti rọra jẹ́ kí àìsí ẹ̀ lọ tán ẹ rọra dà sí blender kẹ́ blend ẹ̀ ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní jábẹ́ ẹ lò jábẹ́ but èmi ò ní jábẹ́ blender mo lò ẹ kọ́ ra dà sí blender ẹ blend ẹ dà sí pot ó yọ̀ bíi láì fi kọ́hún sí láì fẹ́ ní tè sí ewédú yẹn fine gan bákan náà ẹ̀fọ́ náà dẹ̀ wà ẹ̀fọ́ tó wà pa ẹ̀fọ́ tó wà pa ìyẹn náà wà customer ló kọjá wá juwọ́ sí mi láti ìta ẹ̀fọ́ náà wà so àwọn wig lóríṣiríṣi jewelries gbogbo ẹ̀ ló wà ẹ̀yin tó bá fẹ́ ra spiritual items ọdún lọ sópin gbogbo ẹni tó bá fi wá ré bíbélì ló wà fi wọ́n ré gbogbo ẹni tó bá yọ́nú sí wa lọ́lọ́run máa yọ́nú sí gbogbo ẹni tó bá ní àwọn spiritual items ọṣẹ awẹ ìgúnwẹ ìpè ọṣẹ arọbì ọṣẹ ìtúwọ àwọn àgbà ẹ̀bẹ̀ àwọn àgbà àrìnàkóore ọṣẹ ìkórìíra aláǹtakùn àmúbọ promise and fail àwọn nǹkan spiritual something tẹ́ lè lò títí dórí tùràrí wà tùràrí back to sender ó wà gbogbo àwọn nǹkan arọbì àtàwọn nǹkan aṣínà ọlà ọdún là ń lọ ṣe yìí èèyàn gbọ́dọ̀ má fowó ṣọdún gbogbo ẹni tí ẹ bá ń ṣe business tí business yóò bá kí move àwọn nǹkan tẹ́ lè lò nílànà àdúrà ọlọ́run ò kọ́ àjò nítorí pé kí ni ìgbà tó ń dá wa bọ̀ wá sílé ayé gan tibitire ló dá wa wọ́n dẹ̀ yà wá ya ibi ṣùgbọ́n àwọn ènìyàn kọ́ kò sí bó ṣe máa wà nínú ayé tí wọ́n ní kórìíra ẹ̀ tó ní pàdé àwọn ẹni bí kọ́ lọ́ má jẹ́ kọ́ lágbára lórí wa so gbẹ iṣẹ́ bá nídìí àwọn nǹkan spiritual something àwọn nǹkan ètò àdúrà lóríṣiríṣi ẹ pé Lédìké Ìfẹ́ Olúwa ṣò ọlọ́run lọ́lọ́run bàbá jẹ́ àgbà tó lóbi nínú kò kí ń pariwo bó ṣe jẹ́ nìyẹn èwo ló tún kù tá àti polówó àwọn turban scarf mi ráyè polówó àwọn ọjà dáadáa o àwọn ọjà ṣèwà tí mi ti display tí mi ti polówó oyè gidi ìyẹn náà wà oyè wà àwọn ọjà lóríṣiríṣi lọ́lọ́kọ̀ òjọ̀kan gbogbo ẹ̀ ló wà bí gbogbo lówó ní Lédìké tí bá tún lówó mo tún ṣe fọpọlọ mi calculate business tí màá tún mú mọ́jà mi àwọn pọ́ọ̀sì wà pọ́ọ̀sì tẹ́lẹ̀ ló lọ sí pátí ó wà tó bá tún dé báyìí ó tún mọ business mi tí màá tún kó wọlé sínú ṣọ́ọ̀bù yìí kí la ní ṣọ́ọ̀bù tó tóbi fún ṣọ́ọ̀bù tóbi lọ sínú lọ ṣẹlẹ́gbẹ̀ẹ́ báyìí tẹ bá ṣe wọlé sọ̀rọ̀ tẹ bá ṣe lọ báyìí ẹ tún lọ gbayawu tó tún lọ so gbogbo lòwò níbí o ẹni tí tẹ bá fẹ́ rà ẹ contact Lédìké Ìfẹ́ Olúwa the baby of Odùduwà nation ẹ ṣé mo dúpẹ́ mi ò ní wáyé tì ire o.